Ali Ìlọrin. Àdàmọ̀, Àdàmọ̀, 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 Ali Ìlọrin. Èèmọ̀ bẹ́ẹ̀ Olúwa jọ̀wọ́ lọ́la, mo tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú. Kódà bí mo bá bẹ̀gbẹ̀rún àwọn ọmọ, irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́, má ṣe fún mi lọ́mọ bàjẹ́ rí mọ́ mi. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Ohun tó wẹ̀ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ, ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Bọ́wù ẹ̀ ó pé tọ́gì ṣálọ fẹ́ bí, ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí, ọmọ tó máa gógó sí lámú mi ga ní. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí pọ̀ wá kọ̀wé fáráyé, wọ́n sì kà wọ́n tírà ẹ̀ tó dẹ̀ ti ṣe. Tòun lọ bá dóòláwọ̀ àtìlẹ̀ funfun, bẹ́yà lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù sọ̀rọ̀ kẹ́, oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù, tó sì jẹ́ bó tún níwọ̀n tán lè rí kẹ́. Ṣèbí ṣe wo Ádámà lọ́lọ́run rán wá, lẹ́ni tó fi mí máa fọ̀làjú bọ̀ kẹ́wù. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Ẹni bá sọ pé yín ọdún ní ń tọ́rí, ó lè jẹ́ kó tó tán wò ló ti mú jọgbọ́. Bẹ́yà bá sọ pé Ádámà ò rí nǹkan ṣe, ẹ jọ̀wọ́ ẹ má bàjá, ẹ má bá wí rárá. Àjẹpọ̀ ti yá wèrè, àbò ti sá lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Ó tún lè jẹ́ bọ́ tó dẹ̀hùn jọ, níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́nu ẹ̀gàn pẹ̀lú Ìlọrin, tó lóhùn ọ̀fẹ́ rú rẹ̀ nínú ìran wọn. Ó lè jọ pátá Ádámà ló rán níṣẹ́. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrin. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré, ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún? Ẹ̀sìn bá mi pálí sùn náà, pé ta ló fi jọ bí ó sì ti á dá.
kéwò báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Saudi. Ádámù Ádámù Ali lórí. Ádámù Ádámù Ali lórí. ọmọ kéwò Ádámù ọpẹ́ ní kádà fọba tó fà bíbó la ìṣàánú wa bó bàjá kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbé ohun tó dáta kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ádámù Ádámù Ali lórí. Ádámù Ádámù Ali lórí. ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́ ìwẹ̀dà ní ká pẹ́ gan ká ṣe lára bó bá já sí pọ̀ rọrùn ká pẹ́ gan omi ọpọlọ máa bóbi ṣọ̀tá ìlara. Ádámù Ádámù Ali lórí. Ádámù Ádámù Ali lórí. ọlọ́run dákun máa pa mòdìrú kíákíá nítorí pàwọn lọ fáwùjọ wa wọn pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbà wọ́n láàyè lórí òdodo kò má sẹ́ni tájọ́ àfàlẹ́ lórí. Ádámù Ádámù Ali Ìlọrí. Ádámù Ádámù Ali lórí. Ádámù Ádámù Ali lórí. Ṣèyíkó Abíbọ́lá ṣàlàrólé. Ṣèyíkó Abíbọ́lá ìlàrólé. bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan. ẹni ọlọ́run mi bá yàn ṣàlàsíwájú tọrẹ ga ó pé kò yìn má dùn gidi gan. Ádámù Ádámù Ali lórí. 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 Garrison Production. láti kékeré mi ní pínísí mo ti ń bẹ̀ ọlọ́run ọba pé dákun yàn fún mi jáyé okun bá mi ṣe ètò ayé mi bí mo dáwẹ́lẹ́wà egbin tó kúnjú gbogbo èèyàn fẹ́ fi mí ṣaya wọn lọ́balọ́ba pè mí pé kí n wá ọ́fíìsì men fẹ́ fi mí ṣaya wọn nígbà tọ́ba mi àwàdọ́là alálùfáà ni mo mú fi sọ̀kọ̀ àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ wípé sórí pé ṣálùfáà lè dẹ́rù mi bí mo ní fèsì tí wọ́n wí lọ́lọ́run mi bá gbẹnu sọ sáyé tí ò jọra pínrínpínrín ṣé lórí èmi lè jọra alálùfáà ni mo fẹ́ ó tọ́pẹ́ o mọ̀hálì mo ní mo mú mi sọ.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. الحمد لله رب العالمين الذي هدانا إلى هذا الإسلام، ونسأله سبحانه وتعالى أن يزيدنا في الهدى والتقوى يا رب العالمين، وما ذلك عليك بعزيز. والصلاة والسلام على رسولنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين، وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد. أدوك لدولهم أسنترى إيجا fún aṣáájú wa Ànábì wa Muhammad, ẹni Ọlọ́run ọba rán sí gbogbo àgbáńlá ayé láti lọ́ọ́ fi ìmọ̀nà hàn wọ́n, tí ó sì fi rán ẹlòmíì lẹ́yìn tànàbì wọn. Gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn Ànábì kó wá kàn ń gbìyànjú ni lórí bọ́lọ̀ ti fi ìgbìyànjú ràn. Ọlọ́run wá ṣíjú àánú wo àwọn sahaba al-kiram láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí. Gbogbo àwọn tí wọ́n wá ń rìn ìlànà wọn náà lórí ìtọ́lọ́run pé kẹ́sìn Islam kó lè máa ní lọ síwájú. Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n, kó sì bá wa ṣe dáadáa fún wọn. Àwa tọrọ fún àwọn tí wọ́n ti lọ nínú àwọn mayàmáyà nínú ayé, àwọn tí wọ́n já sí pé nílé tó ti wá àwọn ni wọ́n jẹ́ kí Islam rọrùn fáwa. So látòrí Maulana Sheikh Adam Abdullahi Ilori, Sheikhul Islam, Sheikhul Alami, Sheikhul Ifriqi, Sheikhul Najiri, Sheikhul Al-Yorubawi wal Ilori rahmatullahi ta'ala alayhi. Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa kẹ́ àwọn tí wọ́n bí wọn, kó o sì bá wa kẹ́ àwọn àfa wọn, kó o sì tún bá wa kẹ́ àwọn ọmọkéwu wọn tí wọ́n ti padà sọ́dọ̀ Ọlọ́run bí akil hayyi al-qayyum. Ọlọ́run bá wa jẹ́ orí bẹ́ẹ̀. Àwa tọrọ fún bàbá wa Maulana Sheikhuna Kamaluddin al-Adabi, Ọlọ́run dákun bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa ṣíjú àánú wọn. So Ọlọ́run bá wa kẹ́ wọn. Bákan náà bàbá wa Yusuf al-Abwaji, Ọlọ́run dákun bá wa kẹ́ àwọn náà. Maulana Sheikhuna Mustafa Zaglulu Sanusi ládàáyẹrí, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa Fadilatu Sheikh Muhsin Edu wa Sheikh Abdulatif Amuni wa Sheikh Jirgis Akodo rahmatullahi ta'ala alayhim ajma'in. Bàbá wa Mudirul Markaz Tòní àti gbogbo àwọn tọ́lọ̀ ń kó sáàyè àwọn bàbá wọ̀nyí, Ọlọ́run bá wa fún wọn lẹ́mìí gígùn àtàláfíà tó péye. Lónìí àwa kí ẹ̀yin ọmọ ìyá wa tá a jẹ wà lórí ètò pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A rí i pé ètò tòní àkọ́kọ́ ni pé àfẹ́ kó gùn, àfẹ́ mú àwọn kókó jáde ni. Àkọ́kọ́ ni pé ń tààmà ni pé nǹkan ti ṣe àwa mùsùlùmí, nǹkan ò ṣe Islam, tó fi di pé wọ́n ń pè kíní kan ní at-taqlid. Taqlid yìí ni wọ́n ń pè ní dogmatism. Dogmatism yìí Islam ò faramọ́ bíi tí wọ́n mọ̀ fẹ́ni tó bá jó ní mímọ́. Lànàbí wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ló fi jóyè wá wípé man ijtahada fa asaba lahu ajrani. Gbogbo ẹni tó bá lè ṣe gbìyànjú kó ṣèwádìí lórí ọ̀rọ̀ mímọ́, lahu ajrani, asaba ó wá ṣe gbìyànjú náà ó sì bọ́ sójú ẹ̀, lahu ajrani, yóò gbẹ̀san méjì. Wa man akhtaha falahu ajrun. Àmọ́ ẹni bá ṣe àṣìṣe, ó ṣe gbìyànjú, á san lẹ́san gbìyànjú rẹ̀ tó ṣe, á sì ní fìyà jẹ torí pé gbìyànjú ló ṣe, táníyàn rẹ̀ bá ti dáa. Èyí táwa náà ń ṣe lọ́wọ́ yìí ìgbìyànjú ni, àwọn tí wọ́n lọ lánàá náà ìgbìyànjú ni. Torí ẹ̀ ló fi já sí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe irú iṣẹ́ tá à ń ṣe yóò tako làákàyè ẹni tí ò lè ronú, kódà yóò bùkátà kí wọ́n bú ọ, àmọ́ ìwọ ló gbọ́dọ̀ wo bẹ̀, torí pé Ọlọ́run náà ló sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé má wo bẹ̀. Lórí ń tàn wí bẹ́yẹn bá wa ń kàn dẹ́mu tí ń bá ń bú wa, kò sí ń tó lè sọ àníwò, torí pé Al-Qur'ani sọ fún wa nínú Suratul Ahzab wípé alladhina yuballaghuna risalatillah, àwọn tí wọ́n ó máa jíṣẹ́ Ọlọ́run, yakhshawnahu, Ọlọ́run nìkan ni wọ́n máa páyà, wala yakhshawna ahadan illa Allah, wọ́n á sì ní páyà ẹnìkankan yàtọ̀ sọ́lọ́run, wa kafa billahi hasiba, torí pé Ọlọ́run abá ni ó ṣèṣirò wọn, Ọlọ́run abá ni ó mójútó wọn, Ọlọ́run sì ni ó ṣọ́ wọn. Ìyẹn la fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kọ́lọ́run dákun kó túbọ̀ máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa, kó sì wọlá apá àláníyàn láti dọ̀tí Islam tàbí láti rẹ Islam ńlẹ̀, a sì sásá bẹ́ẹ̀ jọ kán tí wọ́n sọ alhamdulillahi rabbil alamin, kò sóókọ tí wọ́n fún wa tán
nígbà kan wọ́n ní ṣíà ní ṣe, nígbà kan wọ́n láwọn kan níran, nígbà kan wọ́n gbọ́ sí tí wọ́n sọ alhamdulilayi gbogbo ẹ̀ ní ìsìn wọ́n ti drop ẹ̀ torí pé tí n bá fẹ́ mú ọ̀rọ̀ wá èyí máa mú wá bil Qur'ani wá bil hadithi pẹ̀lú hadith tó já sí pé wafaqa bil kitabi tó ní ìbámu pẹ̀lú al-Qur'an a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí eléyìí àwọn ò ní bá wọn lo hadith tí ó máa yapa ọ̀rọ̀ Ọlọ́run torí pé ànábì ò ní yapa Ọlọ́run torí pé Ọlọ́run ló rán ànábì pé kúl jó yé wọn wípé inni attaba'i illa ma yuha ilayya èmi ò ní báyàn tẹ̀lé nǹkan kan yàtọ̀ sí ntọ́lọ́run fi rán mi Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún Muhammad pé ja'alnaka ala shari'atin min al-amr èmi Ọlọ́run ni mo máa fi ọ́ lẹ́sẹ̀ lẹ́nà lórí al-Qur'an fattaba'iha Qur'an tí ń jẹ́ sharia yìí òun náà ni kó o máa tẹ̀lé o wala tattaba'i ahwaha má tẹ̀lé fẹ́nu àwọn èèyàn nínú al-Qur'an anihkum baynahum bima anzala Allah máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú ntọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún wa Ànábì tábà wá ń sọ yìí pé ati Allaha wa ati ur-rasula ati ur-rasul fima uhiya ilayhi àti ur-rasul ẹ tẹ̀lé Ànábì lórí ntọ́lúwa fi ránṣẹ́ sí kì í ṣe pé Ànábì ni ó tún nírònú míì tó fẹ́ fi ṣẹ̀sìn kò lè fi nǹkan míì ṣẹ̀sìn yàtọ̀ sí ntọ́lọ̀ ní ó fi ṣe ibi tá a yìí ń gẹ̀tì rángìnú tọ́lọ̀ bá ń sọ fún wa wípé ẹ tẹ̀lé Ànábì fima unzila ilayhi lórí tí wọ́n sọ̀kalẹ̀ fún torí pé òun náà ló sọ fún wa wípé al-Qur'an sọ fún wa ní uhiya ilayya hadha al-Qur'an sọ fún wa pé wọ́n fa al-Qur'an yìí wọ́n fi ránṣẹ́ sí mi li unzirakum bihi kó lè máa jásí pé òun náà ní fi máa jíṣẹ́ fún yín wa man balagha àti gbogbo ẹ̀ńtà al-Qur'an yẹn bá dé ti gbọ́ rẹ̀ so Ànábì ò sọ ọ̀rọ̀ òwe míì kalẹ̀ fún wa pé ìwé àfa kan yàtọ̀ sí al-Qur'an ẹ wá jẹ́ asáré wo àwọn ń tá a mẹ́nubà lọ́sẹ̀ tó kọjá kájọ wá gbé sílẹ̀ káyè àkọlé ọ̀rọ̀ wa yìí ni pé ta lẹni tó ń ba Ànábì lórúkọ jẹ́ ẹ rí i pé àwa mùsùlùmí fúnra wa là ń bókọ Ànábì jẹ́ àwọn nǹkan tá a sì kọ́lẹ̀ yìí táwọn tí wọ́n jẹ́ ọ̀tá Islam tí wọ́n bá fi ṣe fíìmù lónìí á dáná sun wọn á pa wọn wàláálí àwọn ìwé tí wọ́n ti rí nǹkan nì tí wọ́n sọ ọ́ di fíìmù yẹn á dáná sun àwọn ìwé yẹn kọlọ̀ ń kó síjú àánú wa ẹ jẹ́ ń sáré tawájí lórí àwọn tá a kà lọ́sẹ̀ tó kọjá lọ nínú Sahihul Bukhari ọlọ́mọba wa kí àwọn náà lórí ìgbìyànjú wọn àfáwà Anas radiyallahu ta'ala anhu wọn ní Ànábì Muhammad kana yatufu ala nisa'ihi fi laylatin wahida walahu 9 niswa wọn lánàbí a máa rọ kiri ká àwọn ìyàwó rẹ̀ lóru ọjọ́ kan péré Anasi kan yìí náà ọlọ́mọba wa kẹ́ wọn wọ́n ní lahu 9 niswa wọ́n ní ìyàwó 9 ni wọ́n ní pé àmóru ọjọ́ kan ní wọ́n rí i pé wọ́n rọ kiri ká wọn nígbà tó wá sọ̀rọ̀ yìí wàkọ́ọ̀lẹ̀ àfa kan wá ní wàkọ́ọ̀lẹ̀ lé khalifa Sa'idu Qatada ló gba ọ̀rọ̀ yìí wá ó wá ní wàkọ́ọ̀lẹ̀ lé khalifatun khalifa wá dá sọ̀rọ̀ yìí pé haddathana Yazid bunu Zara'i haddathana Sa'id an Qatada tó wá sọ̀rọ̀ yìí pé anna Hanasa pé Anasi tẹ́rí wọn ó sọ yìí pé haddathahum ó sọ fún àwọn pé ani nàbí yìí sallallahu alayhi wa sallam àwọn gbọ́ lẹ́nu ànábì ni ẹ gbọ́ ẹ gbọ́rọ̀ eléyìí o ẹ mú kókó yìí dání khalifa ń jẹ́ ó máa yé wa Yazid bunu Zara'i ó ní Sa'idu an Qatada jóyè wa pé anna Hanasan haddathahum ó lánàá sọ fáwọn pé ani nàbí yìí pé òun gbọ́ lẹ́nu ànábì ni sallallahu alayhi wa sallam àdìsù yìí ń bẹ nínú Sahihul Bukhari torí àfáà kan náà ń sọ yìí pé ìwọ kọ́ ló ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kò lálàáfíà ó lálàáfíà èmi kọ́ ni mò ń sọ bí kò lálàáfíà Al-Qur'ani ń sọ bí kò lálàáfíà a sì rá àwọn àfáà tí wọ́n kọjá lọ náà tí wọ́n ń sọ pọ́rọ̀ yìí ò lálàáfíà mo sì ka àwọn àfáà tó pọ̀ so Anasi ń sọ níbí pé òun gbọ́ lẹ́nu ànábì pé ànábì ló ń sọ bẹ́ẹ̀ fóun tá a bá lọ ka Sahihul Bukhari ó wà nínú volume 5 mi ò ní wújú bẹ́ẹ̀ lọ péjì ń bẹ ń bí àmọ́ mi ò ní wí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tá a bá ka Al-Qur'an nínú Suratul Isra tó jásí pé ó kọ rẹ̀ gangan Bani Isra'il ni
ó ní wa mina al-layli fata'ajjad bihi nafilatan lak ọlọ́run ní ká nàbí máa lò nínú òru rẹ̀ kó máa fi ṣe náfìlà ládàáyanrí fóun nìkan pé ansa an yab'athaka rabbuka maqaman mahmuda torí pé náfìlà yẹn òun ló ṣe débi pé ọlọ́run ó padà fi gbé ọ dìde yóò gbé ọ sáàyè kan maqaman mahmuda àyè tá yóò máa yìn ọ́ tí ò ní sábùkù lára wa nàmà sallallahu alayhi wa sallam àdìsù kan nìyẹn Anasi lòun gbọ́ lẹ́nu tani lẹ́nu Ànábì Muhammad nínú Sahihul Bukhari kan náà nínú Sahihul Bukhari kan náà ó sì sọ yìí pé àwọn ìyàwó Ànábì yẹn o mélòó ló pè wọ́n ó pè wọ́n ní 9 nínú Sahihul Bukhari bákan náà tá a bá lọ ka volume 1 àfáà kan yìí náà حدثني محمد بن بشار قال حدثنا معاذ بن هشام قال حدثني هبي عن قتادة كان يناني قال حدثنا أنس بن مالك وني أنس أم مالك يصفوا وني كان النبي صلى الله عليه وسلم يدور على نسائه في الساعة الواحدة من الليل والنهار حديث ميريو ولا النبي محمد صلى الله عليه وسلم وجنتي مرو كيريكا àwọn ìyàwó rẹ̀ láti ní ìbálò pẹ̀lú wọn láàrin wákàtí kan mina layli wa nahar lóru àti lọ́sàn a lè sọ póru àtọ̀sán a sì lè sọ póru so ó ní wa unna 11 wọ́n sì jẹ́ 11 nínú riwaya kan èyí tá kọ́kọ́ kà nísìn fi Sahihul Bukhari gangan Anas ń jó yé wa pé àwọn ìyàwó yẹn o 9 ni wọ́n o àmọ́ nínú àdísù mi ó tún wá láwọn ìyàwó tá Nábì máa ń rọ kiri ká yẹn wa unna 11 ó ní 11 ni wọ́n àfáà yìí ní qultu li Anas mo tún wá ń bi Anas léèrè àwa kana yutiku agbára rẹ̀ sì gbé agbára rẹ̀ ó sì gbé qala natahaddath àwa là ń sọ ṣe mọ̀ pé níbi kan Ọlọ́run gbọ́ lẹ́nu Ànábì ni níbí nísìn ó ní kunna natahaddath àwa jẹ́ ni tá à ń sọ láàrin ara wa pé annahu u'tiya quwwatu 30 pé wọ́n fún un lágbára 30 ènìyàn so wa qala Sa'id an Qatada Sa'id tó wá sọ látẹnu Qatada wípé inna Anasa addatha 9 niswa Anasi pè níyàwó 9 níbì kan ó tún pè níyàwó 11 níbòmí fi Sahihil Bukhari ẹ wo contradiction àti ẹ̀ ní bùkátà pẹ̀lú yìí ara àwọn tá a mẹ́nubà lọ́sẹ̀ tó kọjá nìyẹn náà ká tún wá gbọ́ àwọn míì léyìí tí ò bá ìgbésí ayé ìtàn ìntà lè gbọ́ nípa àwọn Sheikh Adam táwọn ìyàwó wọn ò gbọ́dọ̀ wù níwà tí ìyàwó Sheikh Kamaluddin al-Hadabi tí wọ́n lè wù níwà kẹ́nìkan wá máa fi irú rẹ̀ ròyìn ìyàwó Ànábì Muhammad sallallahu alayhi wa sallam hadha ghayru ma'qul àkọ́kọ́ ni pé kò bá làákàyè mu lọ́dọ̀ ẹni tó bá ní làákàyè ni o ó lè bá làákàyè mu lọ́dọ̀ ẹni tí ò ní mo fẹ́ sáré yànnàná nínú àwọn tá a ti mẹ́nubà tẹ́lẹ̀ ni eléyìí wọ́n pè ní báàbù mubashara til ahid ojú ọ̀nà ẹ̀kọ́ bá a ṣe ń bá ẹni tí ń ṣe haidọ̀ níbáṣepọ̀ torí pé tí wọ́n máa sọ ni pé Ànábì kan farayùn wọn ni wọ́n kọ́ bẹ̀ láti máa fi tún ṣe wàláàlì nínú al-Qur'an Ọlọ́run ló bashara fi suratul Baqara bimana aljima pẹ̀lú ìtumọ̀ ìbásùn lọ́kọláya tí máa di ọmọ àmọ́ ìpọnulá ìlọ́ra ẹni mú náà ni processing tí máa tìyàn lọ bí pé a fẹ́ bára wa sùn ni wọ́n ṣe ń lo báṣára fáwọn náà torí pé a fẹ́ mú ara a fẹ́ kìbọnú ara ká a sì wà lábẹ́ aṣọ kan náà báṣára nìyẹn tafsir Ibn Kathir lágbédání ọ̀pọ̀ àwọn sọ̀hábà al-kiram gbogbo wọn náà ni wọ́n gbà yí pé báṣára yẹn o bìmánà aljima ìbálòpọ̀ tí máa wáyé láàrin lọ́kọláya tó sì jáde pé tí ìbálòpọ̀ yẹn bá wáyé o ó lè di ọmọ tá a bá wọnú suratul Baqara níbi Ọlọ́run ti ń sọ yí pé uhillat lakum
laylata thiyami arrafathu ila nisaikum ọlọ́run ti sọ dẹ̀tọ́ fún yín lórí àwọn ìyàwó yín arrafathu pé ẹ lè máa bá wọn dára tó ní í ṣe pẹ̀lú ìbásùn pé a ti ṣe ìbásùn lẹ́tọ̀ọ́ fún yín lórí wọn ṣẹ́gẹ́tì mi nísìn ẹnu tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ńgbà tọ́lọ́run wá débì kan ó ní alima Allahu annakum kuntum takhtanuna anfusakum ọlọ́run mọ̀ pé ẹ̀yin náà ẹ̀yin yọ ọ́ ṣe ní láàrin òru yẹn náà tẹ́lẹ̀ fataba aleikum àmọ́ ọlọ́run gbà túbá yín wa afa ankum ó sì mójú kúò lára yín fal ana àmọ́ láti sìn yín lọ bashiruhunna ẹ máa bá wọn lò pọ̀ ṣó ní kankan máa fọwọ́ pa wọn lára kán máa kíìsì wọn. eléyìí wa hakadha bó ti wà nìyí ruwiya an Mujahid tí wọ́n gbà wá lọ́dọ̀ Mujahid wa Ata wa Ikrima wa Qatada wa ghayruhum fi sababi nusul wípé n tó ń ṣẹlẹ̀ náà ni fa abahal jima wa ta'am ọlọ́run fara mọ́ pé wọ́n lè máa bá wọn láṣepọ̀ lọ́kọláya kán sì máa jẹun títí tí òru dúdú tí funfun ó fi jáde nínú òru dúdú. tó bá tún wá wo náà Al-Qur'ani mi báyìí ó ní wabtagu ma kataba Allahu lakum ẹ fi wá tí ọlọ́run kọ kalẹ̀ fún yín yẹn ni pé ẹ fi wá ọmọ ló fi já sí pé tabaka aya yìí a rí pé qala Abu Huraira dá sí wa Ibn Abbas wa Anas wa Sharih al-Qadi wa Mujahid wa Ikrima wa Sa'id ibn Jubair wa Atahu wa Rabi' بن أنس والسدي وزيد بن أسلم والحكم بن عتبة ومقاتل بن حيان والأسن البصري والدهاق وقتادة وغيره أتوامي يعني الولد الله نكافي ومني وقال عبد الرحمن بن زيد بن أسلم وابتغوا ما كتب الله لكم يعني الجماع ìbálòpọ̀ tí wọ́n ń pè ní sexual kílẹ̀ tí wọ́n ń pè intercourse lọ́lọ́wọ́n bá ń sọ mbẹ̀ tába tún wá lọ bí tọ́lọ̀ tún wá tún sọ wípé wala tubashiruhunna wa antum aakifuna fil masajid àmọ́ o ẹ gbọ́dọ̀ máa níbáṣepọ̀ pẹ̀lú wọn ẹ má bá wọn sùn níbàsùn lọ́kọláya wa antum aakifuna fil masajid lásìkò tẹ́ ẹ bá ní kóra dúró sí mọ́ṣáláṣí ẹ má lọlé lọ súnmọ́ wọn. qala Ali ibn Abi Talha Ali ọmọ Talha Abi Talha sọ fún wa ani ibn Abbas ó ní hadha fi rajul olólùwọ̀n bá ń sọ eléyìí nítorí àwọn kan ya'takifu fil masjid fi Ramadan ó ń ṣe i'tikafu nínú mọ́ṣáláṣí nínú Ramadan aw fi ghayri Ramadan tàbí kèétí ẹ ṣe nínú Ramadan fa harrama Allahu alayhi an yunki an-nisaa laylan aw nahara ọlọ́run ṣe léèwọ̀ fún kó ló ń fẹ́ báyàwó láṣepọ̀ lọ́kọláya lóru àti lọ́sàn hatta yaqdi i'tikafahu títí tí ó fi parí i'tikafu ẹ̀. àfàwọ̀ ad-Dahaki wa ni kana ar-rajulu idha i'takafa fa kharaja min al-masjidi jama'a àwọn kan bẹ́ o tó bá wá ṣe i'tikafu nínú àwọn sàhábà wọn a máa kú ní i'tikafu yẹn wọn ó sì lọlé lọ báyàwó wọn láṣepọ̀ insha tó bá wọn ọlọ́run wá sọ fún wọn pé rárá o ẹ má dàrú ẹ̀ wò mọ́ o ìntàfẹ́ lò ní pé jáàmà bá ṣára yẹn ìbásùn ní ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ àfọwọ́ àmọ́ dọ́gbọ́n sí ó ń fọwọ́ pa wọn lára ni ó ń rìn wọn lára ni ẹ wá jẹ́ wá ka àdìsù àti rí nínú tafsir táwọn àfáà wa yìí gbàgbọ́ jù gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń pe súnnà mára wọn kọ́lọ̀ ń kó dákun kó ṣíjú àánú wọ̀ wá. báwo mubasharatal ahid ẹ̀kọ́ báwo la ṣe ń bá obìnrin sùn tó bá wà nínú nǹkan oṣù ni wọ́n pe báàbù yìí. wàá gbọ́n tí wọ́n sọ ń bẹ̀ ó ní haddathana Qabisa jẹ́ mú láti orí al-Aswad an Aisha látẹnu Aswad ó lóun gbọ́ lẹ́nu Aisha wípé qalat ń sọ wípé kuntu aghtasilu ana wan nabi sallallahu alayhi wa sallam min ina'in wahid èmi àtànẹ́bì àwa máa ń fi abọ́ kan náà wẹ̀ tàbí ká sọ pé a máa ń wẹ̀ nínú abọ́ kan náà èèyàn lè tú bẹ́ẹ̀ à ń fi abọ́ kan náà wẹ̀ a sì máa ń wẹ̀ nínú abọ́ kan náà kìláàna jumbon àwa méjèèjì dẹ̀ dára jẹ́nàbà ẹ gbọ́ o ó sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o káwọn kan wá kọ ilé yìí lẹ̀ kẹ́nìkan tí làákàyè rẹ̀ pé tó lóye tó fẹ́ràn ọlọ́run àtànẹ́bì kó wá sọ pé ó lálàáfíà ẹ dákun ṣé ọlọ́run ló sọ fún wa pé ó lálàáfíà àbádàn Muhammad
ọ̀rọ̀ yìí níbo la nẹ́bi ti sọ ilé ìpò lálàáfíà àbá nẹ́bi fúnra rẹ̀ ló wí ó ní kìláàna júmbòn àwa méjèèjì àtijọ́ bára wa sùn tá a ti dáràn jánábà wàkánà yà àmúrù ni níbi tá a tún ti ń wẹ̀ yẹn náà a tún máa pàṣẹ fún mi fa àtàdér kí n tún fi aṣọ bojú ara fàyúbà aṣírù ni a dẹ̀ tún máa bá mi sùn mẹ́ àwọn àníṣe ló kàn ń fọwọ́ pa lára wà á na ahid mo sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ wo ọ̀rọ̀ kọ́rọ̀ tí wọ́n ń lọ́ máa ná Muhammad táwọn ọ̀tá ìsìn bá wá lo eléyìí tí wọ́n fi ṣe fíìmù á dáná sun ayé á wo ayé á sì lè dáná sun ọ̀rọ̀ yìí ká parẹ́ níbi ó wà. ẹ gbọ́ mi ìlálẹ́ yìí bẹ́ẹ̀ bá fẹ́ràn Ọlọ́run tẹ́ fẹ́ràn ànábì omi ó jábọ́ lójú ẹlòmíín nu wa láwọn ọ̀rọ̀ tí wọ́n ló ń jáde lẹ́nu ànábì sáwọn ìyàwó ẹ̀ torí mo gbọ́ dábàá kan sọ pé ìntànà tọ́lọ́run sọ ànábì ni pé lẹ́mọ̀ọ́bù asúlà àánà wọ́n gbé mi dìde lẹ́ni tí ó máa jẹ́ elépè àmọ́ ó lè ṣépè díẹ̀díẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un pé ànábì Muhammad ó lè máa ṣe èpè díẹ̀díẹ̀ lọ́dọ̀ àfáà kan nínú àwọn àfáà súnnà ló sọ bẹ́ẹ̀ o mo ṣe alábàápàdé rẹ̀ lónìí látara pé ó fẹ́ takò mí ó ní pé torí pé làánà yẹn mọ̀bálágà ni wípé kò ní mú èpè níṣẹ́ àmọ́ ó ṣépè fẹ́yàn méjì màá wá mú bi tí wọ́n ti kọ àkọọ́lẹ̀ pé ó ṣépè fún Aisha jáde jọ̀gbọ́n ti ń kúrò léyàn méjì àti ń rí àìmọye èpè ìyẹn fi hàn pé tẹ́ ẹ bá gba ilé ìwọlé ẹ ti gbà fún àfa elépè yẹn pé n ti ń ṣe yẹn súnà ni ẹ dẹ̀ ń sọ yìí pé laysal mu'minu bit-ta'ani mùmíní ò gbọ́dọ̀ jẹ́lẹ́kẹ́ ebú wala bil-fahish kò gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ kọ́rọ̀ wala al-mutafahish wala al-badhi ká má wàá sọ ẹni tó jẹ́ àná Muhammad tọ́lọ́wọ́n bá ń ròyìn fún wa yìí pé lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe eré ń bẹ lára ànábì fẹ́ni tó bá fẹ́ jèrè láyé àti lọ́run máa ka àwọn nǹkan kan lálẹ́ yìí táwọn èèyàn fi yẹ̀yẹ́ ànábì nínú hadith tí wọ́n dẹ̀ ń sọ ipò lálàáfíà tí wọn náà bá lè farabalẹ̀ má ti gé mi lórí má ti bẹ̀ mí lọ́rùn má bẹ̀ mí lọ́rùn mo bẹ̀ ọ́ nítorí Ọlọ́run rìsáàfù kọ́mẹ́ǹtì yẹn láì tí ìmọ̀ ibi tí èèyàn ń lọ ìmọ̀ akọ́ntì ò da mìíràn ṣakáwà lára àpẹẹrẹ orí ibú ni ọlọ́mọ ṣe wá lórí ibú so ẹlòmíì ó kàn wọlé kò mọ bí tá à ń bọ̀rọ̀ lọ kò mọ bí tá a ti ń bọ̀ yóò kàn ní you this man you this kinní kan torí pé kò sí bẹ̀rù Ọlọ́run nínú ayé mọ́ àfi kọ́ Ọlọ́run kó dákun kó là wá kó sì lálàákàyè wa náà ó ní fayubashiru ni á dẹ̀ máa bá mi láṣepọ̀ wa ana ahid so mo sọ lọ́sẹ̀ tó kọjá yìí pé ẹni tó ṣe ìtìzár sórí ojú ara tó wá ń bá àṣà rẹ̀ ṣe ọ́gìn nìyẹn àbí kìsìn ẹ̀yin náà jẹ́ àjọ gbèsè làkàyè ìkan nìyẹn nínú àdìsù mi nínú àdìsù Bukhari náà ó là nàbí wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní kánẹt ihdana idha kánẹt ahidọ tẹ́nìkan bá ń ṣe nǹkan oṣù nínú wa àwọn àyàwó rẹ̀ fa arada rasulullahi sallallahu alayhi wa sallam an yubashiraha tànàbí bá wá fẹ́ bá a láṣepọ̀ ṣé ó fẹ́ kìsì ẹni tànàbí bá fẹ́ bá a láṣepọ̀ amaraha an tattadhira fi fawri haidatiha yóò sọ wípé kó mú aṣọ kó fi lé ojú haidọ̀ rẹ̀ thumma yubashiruha lẹ́yìn náà yóò wá máa bá a láṣepọ̀ pẹ̀lú ẹ̀ ó ní kọ́ọ̀lá tí Aisha wa ń sọ yìí pé wa ayyukum yamliku iribahu kama kana annabi yamliku iribahu ta ló ní kápá àti láti kó abẹ́ ẹ̀ níjànú nǹkan abẹ́ rẹ̀ níjànú bá nàbí ṣe kó tiẹ̀ níjànú àwọn tí wọ́n níjànú jà nàbí lọ́wọ́ náà sàhábà bó bá yẹ pàdé sùn yìí bá lálàáfíà torí pé Uthman ibn Mas'ud radiyallahu ta'ala anhu òun tiẹ̀ lóhùn ò ní súnmọ́bìnrin láyé òun tóun ó fi kú mọ́ ni òun ò sì ní máa sùn lóru ó máa ṣe náfìlà ni òun ó sì máa gbààwẹ̀ lọ́sàn débi pé ìnira padà wá ṣẹ́yọ lára àwọn ìyàwó ẹ̀ táwọn ìyàwó ànábì padà wá rìpọ́ọ̀tù ẹ̀ fún ànábì tánábì padà wá dá lọ́wọ́ kọ́ ó wà ní Sahih Bukhari náà pé Uthman ibn Mas'ud ṣe báwọn kan ni wọ́n wá bá ànábì látara pé àwọn fẹ́ súnmọ́ lọ́hùn tí kan ní èmi ò ní fẹ́ yàwó láéláé
òun ò ní súnmọ́bìnrin, ìkan lóhun ò ní sùn lóru, ìkan lóhun máa gbààwẹ̀ lọ́sàn-án tá ànábì sọ pé àràrà o ànábì dẹ̀ ń sọ fún Usman ibn Mas'ud wípé ojú rẹ yìí ó lẹ́tọ̀ọ́ tó fẹ́ fún, ara rẹ ó lẹ́tọ̀ọ́ tó fún, ìyàwó rẹ ó lẹ́tọ̀ọ́ tó fún. a ní nínú àwọn sàhábà tí wọ́n ní janujà nẹ́bì lọ tó bá jásẹ́ pàdísì yìí bá lálàáfíà. kódà àwọn tí wọ́n tiẹ̀ dé lẹ́yìn ara àwọn àfa tí wọ́n sáfóbìnrin tán yányán bí àfa wa Imam Nawawi rahimahullahu ta'ala wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala wa Tabari Ibn Jarir láwọn tí wọ́n tiẹ̀ mari ṣèbélé yìí ló bí tá nàbì sọ pé an-nikahu sunnati káfẹ́yàwó ìlànà tèmi náà tọ̀ torí pé lánàá àwọn ànábì ọlọ́ni faman raghiba an sunnati falaysa minni bẹ́ẹ̀ bá ti lóhùn òní ṣe kì í ṣe ọmọlẹ́yìn mi náà jẹ́ àfihàn lẹ̀ wọ́n ní tá nàbì bá fẹ́ bẹ́ẹ̀ nìkan sunú wọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọjá mọ̀ ń bírífù yìí o yóò ní kó fi aṣọ lórí etí háídọ̀ rẹ̀ yóò wá máa bá a sùn pẹ̀lú ẹ̀ sọ pé ta ló kápá abẹ́ rẹ̀ nù yín tí òfin ní lọ fi sójú inú ara gángan so ìwọ náà fúnra ẹ jẹ́ àjọ gbèsè làákàyè so ìyẹn fi hàn pé nínú àdìdì mi wọ́n ní idha arada an yubashira imra'atan min nisa'ihi tó bá fẹ́ bẹ́ẹ̀ nìkan sunú àwọn ìyàwó rẹ̀ wa hiya haid tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣé eré ló fẹ́ bá a ṣe ṣé ó fẹ́ fọwọ́ pa lára ni amaraha fatadhara yóò pa aláṣẹ ìyẹn ó mú aṣọ yóò tẹ̀ lójú ara yóò wá máa bá aláṣepọ̀ ńbẹ ara àwọn ọ̀kọ́kúkọ tí wọ́n kọ́ lẹ̀ ní ó wà ní Sahih Bukhari ó wà ní volume 1 tí wọ́n ní ká máa gbàgbọ́ tí wọ́n á gbọ́ àdìsù eléyìí ládìsù tó já sí wípé kò tiẹ̀ bá làákàyè mu láti bí ìsíbẹ̀ yẹn ọ̀nà méjì ni màá gbà mọ́ àdìsù yẹn wá tí wọ́n á gbọ́ eléyìí ó tiẹ̀ wá burú jáì púpọ̀ ó wà nù àfáwà Abu Dawud gbà wá nù Sunan wọn bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ Akínà gbà wá nù Sunan al-Kubra wá gbọ́n tí wọ́n sọ ó ní ẹnìkan ní sọ̀rọ̀ mi ò fẹ́ kà á lọ ní ó ní sa'altu Aisha qalat ihdana tahidu ẹni yẹn ń sọ fún Aisha yìí pé kanat ihdana tahidu wa laysa laha wa li zawjiha illa firashun wahid wípé ẹlòmíín nù wa nígbà tí ń bá ń ṣe nǹkan oṣù kò sí ìró kan wọn à ní ìró pé méjì tó dọ́kọ àti ìyàwó pọ̀ ìró ẹyọ kan náà ni wọ́n ní tí wọ́n ń lò ẹ̀gbọ́n tá Aisha sọ ni ó ní ukhbiruka bima sana'a Rasulullah jẹ́ kí n sọ bá nàbì tí máa ṣe fẹ́mi náà fún ọ ó ní dakhala famada ila masjidihi ànábì wọlé ńgbà wọlé ó wá jáde wọnú mọ́ṣáláṣí níbi tó ti máa ń sábà ṣàdúrà ó wá ní falam yansarif hatta galabatni ayni ànábì ò wọlé padà wá bá mi àfìgbà tó rún gbé mi lọ wa awja'ahu albardu òtútù wa mú ẹ máa gbọ́ wa awja'ahu albardu òtútù wa mú ànábì faqal ànábì wa ń sọ pé udni minni ó yá súnmọ́ bí qalat qultu ana ahid Aisha wa ni mo máa ń sọ fún ànábì mo máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn wá lánàbì sọ pé ikshifi anfakisaik káṣọ kú òun pópó tán káṣọ kú ò lójú ara ó ní fakashaftu anfakidayya mo wá káṣọ kú ò lójú ara fawada'a khaddahu wa sadrahu ala fakidayya ànábì wa mú páríkẹ́ báyìí àti igbá àyà rẹ̀ ó wá gbé sójú tán mi ìtumọ̀ ẹ̀ ni pé ó gbé ẹnu sí mi lójú ara tí ó fi ń ṣe nǹkan oṣù ó ní wahanaitu alayhi èmi náà wá ń fi ojú ara nì mo wá fi ń rìn mo bá fi ń yun mo ń gún mọ́ hatta dafi'a wa nama tó fi wá jásí pé òtútù yẹn wá ara rẹ̀ wá balẹ̀ ànábì wá sùn lọ astaghfirullah alazim Allah jáde ó lè dúró ó sì lọ. Cheguei, paga isso. Continua. Tranquilo.
Astaghfirullah. Ṣé ti wá padà? Ó ti wá. Ojú ọjọ́ ni. Ṣé ṣe lè continue ẹ̀? Mo ti wá. Ṣé ká continue? Naam, alhamdulillah rabbil alamin. Ẹ dákun ẹ̀yin ọmọ yẹn wa network ló fẹ́ ṣe bí Ọlọ́run ti fẹ́ dára. Àmọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá wa dá padà. Torí pé tí ò bá ti dá padà báyìí ni inú ẹni tí ò fẹ́ gbọ́rú ọ̀rọ̀ báyìí yóò máa dùn mọ́ pé alhamdulillah Ọlọ́run ti mú gbọ́ Ọlọ́run ò fẹ́ràn tí ń wí sallallahu alayhi wa sallam. Naam, àdìsù yìí ń bẹ nínú àwọn tírà tá a kà yìí pé ara ànábì wá balẹ̀. Àdìsù yìí bá a tiẹ̀ rí i pé àwọn àfa àti dọ̀ àfa rẹ̀ báwo ló ṣe dé nínú tírà àdìs ó tún wá wà nínú tírà àfa wa Bukhari rahimahullahu ta'ala èyí tí wọ́n ń pè ní al-adabul mufrad lil Bukhari. Wá gbọ́ bí wọ́n ti wí àdìsù yìí ń bẹ kí wọ́n náà jẹ́ àjọ gbé sí làákàyè. حدثنا عبد الله بن يزيد قال حدثنا عبد الرحمن بن زياد قال حدثني عمار بن قراب أن عمة له حدثته أنها سألت عائشة. عمار بن قراب ó ní kan nínú àwọn ọ̀nkù òun ló sọ fóun wípé Aisha sọ fóun pé anna sa'alat Aisha òun béèrè ìbéèrè kan lọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha. Ó ní inna zawja hidana yuriduha fatamna'ahu nafsaha. Ẹlòmíì inú wa ń gbà mí nígbà ọkọ bá fẹ́ láṣepọ̀ pẹ̀lú rẹ̀ yóò kọ̀ fọ́nkọ́ kóun ò ṣe. Ó ní imma an takuna ghadba nínú kó jásí pé tìbínú inú ń bí arábìnrin am lam takun nashita tàbí kó jásí pé ara rẹ̀ ò gbá yágíyágí yẹn ni pé ara ẹ̀ ò ṣe kò ara ò ṣe yágíyágí fún. Ó ní fa'ala alayna fi dhalika min haraj ìjẹ́ aburú tí ẹ̀ ń bẹ fún wa lórí níta ṣe o. Qalat na'am ó láburú ń bẹ́ẹ̀. Ó ní nítorí pé kí ni inna min haqqihi alayk nínú ẹ̀tọ́ rẹ̀ tó jẹ́ náà ni pé law araka wa anta ala qatabin lam tamna'ihi kódà tó bá rí ọ tó wá ń bẹ lórí qatab ó gbọ́dọ̀ kọ̀ fún. Ìtumọ̀ méjì ni wọ́n tó qatab yẹn sí. Alákọ̀ọ́kọ́ ni pé kódà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé kódà tó bá ń bẹ létí ibi ìrù ràkúnmí tó fẹ́ jábọ́ tó bá bi ọ́ léèrè ó gbọ́dọ̀ kọ̀ fún. Ìtumọ̀ míì ni wípé kódà tó bá wà nínú nǹkan oṣù ó gbọ́dọ̀ kọ̀ pò nígbà. Qalat qultu laha ṣe mọ̀ pé ẹ máa gbọ́ o kẹ́lẹ̀ mọ̀ pé nǹkan oṣù ni wọ́n ń sọ ń bẹ̀ pé ó ní mo wá sọ pé ihdana tahidu wa laysa laha illa firashun wahid. Nígbà tá à ń sọ yìí a máa ń wà nínú nǹkan oṣù ńgbà tí mò ń wí yìí tó sì já sí pé láàrin àwa àtọkọ a ní ju aṣọ kan aw lihafun wahid. Ibo náà ti ráṣọ náà tó pọ̀ njọ́ náà níbo ni wọ́n ti ráṣọ náà tó pọ̀. Ó ní fa kayfa tusna òkè báwo ni wọ́n ṣe wá fẹ́ ṣe. Aisha wá júwe bí wọ́n ti máa ṣe. Ó wá ní litashudda alayha idharaha kó mú aṣọ rẹ̀ kó fi sójú ara rẹ̀ thumma tanamu ma'ahu kó wá láṣepọ̀ pẹ̀lú ọkọ. Ó ní falahu ma fawqa dhalik máa pin tó wà lókè yẹn náà lẹ́tọ̀ ọkọ. Ó ní tún wá gbọ́ o sawfa ukhbiruka ma sana'a an-nabi wá gbọ́ bá nàbí tí máa ṣe máa fún ẹ ní ròǹpẹ́. Ó ní kanati laylati minhu fata'antu shay'a gbogbo yẹn ẹjọ́ ni mo pèsè oúnjẹ kalẹ̀ fún fadakhala faradda al-baba. Ó lá nàbí wọlé ó tún jáde ó tilẹ̀kùn padà. Wa dakhala ila al-masjid ó wá wọnú mọ́ṣáláṣí lọ. Ó ní wa kana idha arada an yanama aghlaqa al-baba gbogbo yìí story ibi tí mo ṣàfẹ́ lò ní wípé lam yansarif hatta ghalabani an-nawm. Ó lá nàbí ò wọlé wá àfìgbà tó ń gbé mi lọ. Wa awja'ahu al-bardu òtútù wá mú òtútù kí ànábì mọ́lẹ̀. Ó ní fa atani fa aqamani ló bá wá bá mi ló bá jí mi pé kí n dìde
ní bá ń sọ pé idfa'ini idfa'ini bí ìgbà tọ́lọ́run tó ń sọ pé dathiruni dathiruni zammiluni idfa'ini bá mi gbọ́n òtútù kúrò lára mi idfa'ini bá mi gbọ́n òtútù kúrò lára mi gbọ́n òtútù kúrò lára mi fakultu lahu inni ahid mo wá sọ pé mo máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ qal anikshifi an fakhidayki káṣọ kúrò lójú ara níbí wọn fi nǹkan kan lé ojú nǹkan oṣù rárá o ní kọkúkọ tí wọ́n kọ sínú ìwé yìí o tí wọ́n sì ń sọ pé báàbá ti gba ilé yìí a lè jẹ́ mùsùlùmí tó bá yẹ pé àìní gba ilé yìí lèyìn òfin ní jẹ́ mùsùlùmí kó sì gba kuraani gbọ́ alhamdulilayi tó bá jẹ́ ilé yìí lèyìn òní gbàgbọ́ tẹ́ ẹ fi ń ròyìn ànábì lọ́nà tí ò dá yìí lèyìn òfin ní ràánú ọlọ́run èmi ò ní gbàgbọ́ torí pé èèyàn ò lè gba ilé yìí gbọ́ kó ràánú ọlọ́run kó wá máa ròyìn ànábì báyìí ó ní mò ń sọ fún ìdìfà ìní gbọ́n òtútù kúrò lára mi ó ní mo wá ń sọ fún pé inni ahid mo máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ qala ana akshifi an fakhidayki ó ní káṣọ kúrò lójú tán ó ní fa kashaftu lahu an fakhidayya mo wá káṣọ kúrò lójú gbogbo tán mi méjèèjì fa wada'a khaddahu wa ra'sahu ó wá gbé páríkẹ́ àtòrí ẹ̀ ala fakhidhi ó gbé síbi inú tán mi ṣàgbé ìtàn ojú ara ó ní ata dafiya títí tó tutù yẹn fi wá wọlé lára ẹ̀ astaghfirullah alazim ẹ jẹ́ kí n wá gbé yín lọ bí tí wọ́n ti lọ rí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ di àdìsù fanda Muhammad tẹ́ ẹ bá lọ nù bíbélì tẹ́ ẹ bá lọ sí ìwé àwọn ọba àkíní ìwé àwọn ọba àkíní inna lillahi wa inna ilayhi raji'un mo kọ́kọ́ fẹ́ kà ní Lárúbáwá kẹ́lẹ̀ gbọ́ ìdìfáyì yẹn ẹ gbọ́ mbẹ́ màá wá kà ní Yorùbá sifiril mulukul awwal li isahil awwal wọ́n sọ mbẹ́ yìí pé wa shakhal maliku Dahud taqaddama fil ayyami wa kanu yudathirunahu bithiyabi falam yadfa ìdìfá yẹn nìyẹn o falam yadfa faqala lahu abiduhu liyaftashu li sayyidina al-mulik ala fatatin udhara faltakifu amama al-mulik ولتكن له حادنا ولتضطجع في حدنتك فيدفع سيدنا الملك wá gbọ́ ní Yorùbá wọ́n ní Dáfídì ọba sì di arúgbó ọjọ́ rẹ̀ sì pọ̀ ìyẹn ni pé ẹ̀mí rẹ̀ gùn wọ́n sì fi aṣọ bò ó lára ṣùgbọ́n kò mọ ooru ìyẹn ni pé òtútù ń mú ara rẹ̀ ò wálẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé jẹ́ kí a wá ọmọbìnrin kan wúńdíá fún olúwa mi ọba kí ó sì dúró níwájú ọba kí ó sì ṣìkẹ́ rẹ̀ kí ó sì dùbúlẹ̀ ní ọkàn àyà rẹ̀ olúwa mi ọba yóò sì móoru ibi tí asilu àdìsú rẹ̀. ìpín àwọn Yehudi wọ́n ti dá ètekéte sínú Islam wọ́n kó àwọn ọ̀rọ̀ nínú Bíbélì wọ́n dẹ̀ ń sọ di hadith fáwọn mùsùlùmí wọ́n wà lọ mọ́ sọ̀hábà kan làwọn inú wọn sì máa dùn pé asahul kutubi ba'da kitabillah la ilaha illallah dákun ọmọ ìyá mi ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọjá nìyẹn wá gbọ́ mi ìlànlẹ̀ yìí tó tún burú jáì ó ṣeéṣe kó o ti gbọ́ rí ó dẹ̀ ṣeéṣe kó o má ti gbọ́ rí kẹmọ àti gbọ́ yẹn náà rí tí wọ́n ní ìyá wa kan wọ́n ń pè ní Ummu Sulaim al-Ansariya kìí ṣe ìyàwó ànábì kìí sì ṣe bí ànábì wọ́n wá lánàbì a máa lọ ọ̀dọ̀ ẹ̀ lọ́sàn-án lọ máa sun oorun ọ̀sán kanat tabsutu lidabinata fayuqil inda ànábì ó wá máa tẹ́ nǹkan lẹ̀ fún yóò wá máa sun oorun ọ̀sán ń bẹ̀ ẹni pé yanamul kailula inda ó lọ ànábì lọ ń sun oorun ọ̀sán yóò fi lé rẹ̀ lẹ̀ yóò lọ máa sun oorun ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú tí wọ́n fi ròyìn àná Muhammad pé yóò fi lé rẹ̀ lẹ̀ yóò wá lọ máa sun oorun ọ̀sán lọ́dọ̀ Ummu Sulaim kìí ṣe ìyàwó ẹ̀ kìí ṣe bí ẹ̀ yóò wá lọ ọ̀dọ̀ ẹ̀ so fàyídà anamẹ nàbí nígbà tá nàbí bá wá sùn ẹ wá máa gbọ́ o akhozat
network yẹn ti bí náà yẹn ṣe kú yẹn torí ẹ lè gẹ́ẹ̀tì tó ń ṣe ẹ lè gẹ́ẹ̀tì wáyà kan ló jó níbẹ̀ tó ní ìdí àti ìwọ náà lé. ẹ kọ́ yìí lọ àní pẹ́ẹ́lí ṣùgbọ́n mẹ́ ó ti wá. Ó ti wá pẹ̀lú. She won. What's he called? Ẹni pẹ́ máa tún wọlé padà ní ẹ̀yà bí ṣe wọ́n ní. Because anything I want about hurt Allah Akbar. Oh my coming, Larabi.